Kosoko loko. Kosoko doko. Kosoko loko. Àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kosoko loko. Kosoko doko. Kosoko loko. Mo ti wo àbá preliminary objection tí ẹ kọ sílé ẹjọ́ yìí. Mo sì ti farabalẹ̀ gbọ́ atótónu àwọn agbẹjọ́rò méjèèjì. Lẹ́yìn ìgbà tí mo ti wo àǹfààní àbá yìí sí ọ̀rọ̀ ìlera gbogbo aráàlú pẹ̀lú ìmọ̀ òye òfin ilẹ̀ yìí, mo rí dájú ṣáká wípé àbá yìí ò ní lárí. Ó bani nínú jẹ́. Kódà ó lè kó ìfàsẹ́yìn bá ẹjọ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo rí pé ọgbọ́n àti fa ẹjọ́ sẹ́yìn ni ilé ẹjọ́ yìí wá rọ̀ yín láti dẹ́kun à ń gbèrú àbá yìí wá sí ilé ẹjọ́ yìí. Borokini. How can you be so stupid? Ẹni tó lọ́gbọ́n lórí tó mọ̀ nípa òfin àti ìlànà ẹni mo pè é, not knowing that you are one of those lawless citizens. Sir, ẹ má bínú. I mean, kò wù mí nù láti bà yín lórúkọ jẹ́ sir. Òfò ni, bàtà lè lórúkọ jẹ́. Have you read the newspapers? Ṣé orúkọ tèmi wà nínú nǹkan tó kọjá dé ni? Sir, I am sorry sir. Irú ò ní ṣẹlẹ̀ mọ́ ẹjọ́, mo promise you. Kò tiẹ̀ lè ṣẹlẹ̀ mọ́ láíláí. Reason ni pé by the time you come back from your 18-month suspension, ọpọlọ ẹ á ti sọjí dáadáa. But sir. What is sir? Do you want to be disbarred? No sir. No sir. I prefer the suspension. Now listen and listen good. Yoruba sọ wípé igi tá a bá torí ẹ̀ gbòdì ó máa ń súná fún níyà o. Nothing goes for free. You owe me one. Yes sir. I promise you. Thank you sir. You can leave. Thank you sir. Bíbí rẹ̀ ò ṣe é fòrà, okùn ọ̀rọ̀ yádìyẹ, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. So gbogbo ìhàlẹ̀ tẹ̀ ń pariwo ibi tó bá yín délé ẹ wúra yín àánú yín dẹ̀ ń ṣe mí wọn àjẹkẹ́ jáwọ́ nínú ìwà pàlàpàlà dẹ̀ ń ṣe ẹ jáwọ́. Look here, boy, àbí junior àbí kí ló ń pè é. I promised you that I would deal with you. Yes, and I will stop at nothing, absolutely nothing to do that. Èmi àlùbáríkà máa deal pẹ̀lú ẹ̀. Má rò báyé tí mo wà yìí, ó máa ìkúmbà mi láti fulfill promise mi fún ẹ. Go ahead and do it, even more than when I was outside. Máa deal pẹ̀lú ẹ̀, máa kó ẹ tán lẹ̀ báyìí, wọn ò ní rí ẹsẹ̀, máa kó ẹ tán pátápátá tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Yes, I promise you that. Yes. Ṣé ọ̀rọ̀ yín ó dàbí ajá tí ò lẹ́yìn tó ń gbó? Yes, ẹ jẹ́ n sọ fún yín kò sí nǹkan tí ajá yín lè fi ẹkùn mi ṣe torí ẹkùn mi jẹ́ lọ́jọ́ kọjọ́. Ṣó ti yé yín?
I want you to use this your moment of solitude to think, turn a new leaf. Wọ́n ní tí èmi bá wà, ìrètí ń bẹ. Kó má dàbí wípé pínpín mú advice yín jù. Wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí. Tó bá dénú ẹ̀, á di òdìndín honourable. Turn a new leaf. Change, ẹ jáwọ́. Obviously, iṣẹ́ ò ká ẹ lára. O rí cases gbà dáadáa. Because tó bá ríṣẹ́ gbà ni, ìgbà wo ló di pastor? You won't come here and be preaching nonsense to me. Àbúrò mi ò yẹ. Dàgbé. If it's the last thing I'll do it. Màá deal pẹ̀lú ẹ. Tí wọ́n bá sure ipe kò sí tí ajá mi máa fẹ́ kun ti wọ́ ṣe kí ló dé tó jókòó ti ṣe ẹ̀ kó lọ busy tó wá ń bá mi rojọ́ gọ́tà dọ̀tí bí tí kò pẹ́ rù ń bá ẹ̀. You are afraid. You know this stuff I made off and I will show you. Okay. Yes, of course. Well, tó bá rí bẹ́ẹ̀, màá rí nǹkan tí ẹ fẹ́ fi mí ṣe nínú ipò tẹ̀wá ẹ̀. Ìwọ. Ẹ̀ẹ́dẹ̀ pè mí báyìí. Wà á gbélé gbọ́. You will rot here. Good day. And get the hell out of here. Ohun tó yẹ ni ló yẹ ni. Sure you like drinking? I mean, I could get you another one if you don't like this one. Did you do it? So what? Mo sọ pé o pè mí wá síbí báyìí láti wá ra drink fún mi. Torí tó bá jẹ́ yẹn ni, you should know I can buy as much as I want myself. So the one ẹni tó bá ń gbé àwọn abá òkè ń kàn. At least have the drink. Okay. Sit down, I'll tell you. Just have a seat. I'll go straight to the point. So, did you do it? No, I didn't. You see, you know I am a very successful man. A very successful man that attracts a lot of enemies. To JWP, they will go through any length to bring me down. Look, Ufeki Bamigbo, ṣé gbogbo nǹkan tó ń gbọ́n pa mi tó ń gbọ́ tí wọ́n ń sọ ń ta irọ́ ni gbogbo ẹ̀. They are all lies. All lies? Yes. But it said that in the mouth of several people, the truth is always established. I won't force you to believe what you want. All I want is for you to be by my side. Kájọ fọwọ́sowọ́pọ̀ ká sort case yìí. O ti sọ nǹkan tó fẹ́. Look, nǹkan tí mo fẹ́ ni wípé kò lo position tó ní. Kò fi sort issue fún mi. You haven't said what you want from me. Okay, I'll break it down. Okay. I want you to, write a report, conduct an interview, to prove my innocence. You know what? It's funny. Oh my God. Jọdúró náà, ṣé mo jọ ọdẹ? Àbí mo jọ ọmọdé lójú ẹ̀? You know, all this while you've been talking about you've become a changed person. But I have never for once believed that you can change. You are as unrepentant as the devil. I will not have you come here and tell me words. Yeah? Torí pé mo wá bá ẹ. Torí pé mo stoop so low wá bá ẹ. Kò help me, just little help. You want me to sọkúsọ. No. Sorry. Tó bá lè ṣe, you will tell me you can do it and stop telling me. I repeat, I will never use my position to prove a guilty person innocent. I would advise that you look for someone. Mommy pé èèyàn tó máa lè buy cover debt ẹ̀ torí èmi ò ní ever buy ṣe. I won't. Sorry, mi ò ní jókòó sí ìbà kí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ òṣì tó ń sọ fún mi. Yeah? We are done out here. Bá mi sọ̀rọ̀ bí kíni.
Very dumb fellow. Ogunde. Olúwa mi. Ọ̀rọ̀ lórí góòlù tó wà ń lu wa mo ṣe torí ẹ̀ pé o. Mo dẹ̀ fẹ́ mọ̀ bóyá ó tún lẹ́lòmíì tó mọ̀ sí yàtọ̀ sí èmi àti ẹ̀. Ẹ̀gbọ́n Olúwa mi. Ẹ rán olúfòfó ń ṣẹ́ ẹni ó jẹ dáadáa. Ibẹ̀ ti bá ń sọ̀rọ̀ pé lẹ́yìn èmi ẹnìkan tó gbọ́ sí. Kódà kábíyèsí ìyàwó ilé mi ọmọ tó ń ṣẹlẹ̀. Etí kẹta ò gbọ́dọ̀ gbọ́ sí i. Kẹta ò gbọ́dọ̀ gbọ́ sí i. Olúwa mi ẹ̀ tún máa fún mi ní nǹkan. Yóò mọ di gbogbo ìgbà rẹ̀. Olúwa mi ẹ fílẹ̀. Olúwa mi ẹ fílẹ̀. Fílẹ̀ báwo ìwọ Ògúndé ọ wà máa kọwọ́ bí. Nígbà orí mi ọ̀dà ló wà kọ̀wọ́ sí kábíyèsí. Bí màá ti àkọwọ́ wọn àkọwọ́ sí kábíyèsí lọ́rùn. Ó sì wá kọwọ́ sí. 50,000 naira nìyẹn. Olúwa mi lọ sí ohun bá wò. mo rí bẹ́ẹ̀ ẹ ṣe ojú òní tì mí. Ṣé rí Olúwa mi ẹ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu o. Àwọn olórí burúkú dọ̀ndú méjì yẹn. Ṣé rí in 1957 tí mo sọ fún yín pé mo wà lẹ́kọ̀ọ́ yẹn after tí mo kúrò ní Amẹ́ríkà ni ṣó ti yé ṣé wàá rí lẹ́kọ̀ọ́ yẹn èmi ni chairman gbogbo àwọn security mẹ́lẹ́kọ̀ọ́ kò sí bàbá ìyálà yẹ ẹni náà tí n bá. Ó ti tó. Má tún sọ̀rọ̀ jù má sọ̀rọ̀ jù wo kékeré wà lélẹ́yìí o ṣe tó bá wá ṣe ètò ẹ̀ tó ń ṣe bó ti tó àti bó ṣe yẹ tó ń wà lẹ́yìn mi bíi ké mélòó rẹ̀. Borokini. Oh no! Nuisance our boys yẹn ọ̀rọ̀ wọn ti sú mi because ọkàn buy everything jẹ́ ní mi tí ẹ̀ mọ́ tí ẹ̀ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ wọn wà trustworthy one bit wọn wà responsible. Ṣé wàá fara balẹ̀ ṣá? Man ọ̀rọ̀ farabalẹ̀ kọ́ lélẹ́yìí o if care is not taken wọ́n máa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pa àárín gold lórí rẹ̀. Ó ti fi gbogbo ẹnu sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹni ẹni kò fẹ́ ní lójú tó bàtà sẹ́nu. Èdùmàrè gbà wá lọ́wọ́ àfọ̀jù. Débọ́lá. Balogun dé o. Mo lọ lọ. Èwo lẹ̀ ń bi mí ibo gangan lẹ̀ ti ń bọ̀ ibo ló dà. Èwo làbúrò máa ń bí mi mo ti ń bọ̀. Ẹ wò èmi lọ́rọ̀ tẹ́ ń fi bá yín sọ. Nípa ọ̀rọ̀ góòlù kékeré orí ìtẹ́ ni. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọ̀rọ̀ yẹn ò yé mi for the first time mo ṣe ń gbọ́ orí láyé mi. Ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ nǹkan tí mò ń sọ? Góòlù kékeré orí ìtẹ́. Wàláhì mi ò gbọ́ rí. Kò lè tó. Èmi ò kú níbi tí mò ń lọ náà tẹ́lẹ̀ ẹ bọ́ bí ẹja sọ. Wo. Ẹ wá ń bí ẹja sọ. Wo ìwọ ò níbi tó ń lọ èmi níbi tí mò ń lọ tó wà very 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 important so ti yọ ètò sọ yẹn tí ò yé mi yẹn a máa ń jọ tó bá tún jọ yíra a sọ yóò kàn. Lógúndé. A kò lè gbà kàtà lọ́wọ́ Akitì. Ẹ̀dì kò lè gbà kọ́bọ̀ lọ́wọ́ ìmú àjànàkú kárẹ̀lẹ̀. Lógúndé kí ló tún dé kí ló fa ìpè pàjáwìrì? Kábíyèsí ẹ má jèrè bí mo ṣe ń kú ọ̀rọ̀ lọ́ọ́ yín sí tí wọ́n jáde bọ́ sí ìta ni màá pàdé Débọ́lá ló bá ní pẹ́pẹ́sẹ́ o ọ̀rọ̀ góòlù o gbogbo nǹkan tá a jọ sọ ń bì àfi bí ẹni pé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ wa báyìí tá a sì kẹta. Débọ́lá béèrè yẹn lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Wá àti ẹjọ́ sọ̀rọ̀ góòlù. Èmi kẹ̀ gbà tó rí mi ò yí ó wá sú mi o ẹ wo kábíyèsí èmi kàn máa mo fẹ́ gbà wá yànjú ni o ṣe rí bóyá ká kọ́kọ́ tiẹ̀ sì fi góòlù yẹn sílẹ̀ fúngbà díẹ̀ ká má sì tí wá ká ibi tá a bá déhùn ká sì rọra kọ́kọ́ dáwọ́ dúró ń bí ẹ̀ná díẹ̀ ká fi ronú ọ̀nà wo la lè gbà tí òfin ní sí yọnu. Ẹ wò Lógúndé ìyẹn kò sọ̀rọ̀ ọ̀nù yẹn suspend kí ni ẹ mọ ibi tọ́rọ̀ ti dé we can't even do that no ẹ má wo ti ọgbọ́n mi ìwà ibò mi ìwà ti máa gbégbá suspend kí ni ẹ má tẹ̀ ronú lọ sí ibẹ̀ yẹn. Ó ti yé mi. Débọ́lá àti ta ni.
Ṣé bá ti sọ bẹ́ẹ̀ kábíyèsí? You don't even say that. Ṣé dà pé ẹ̀ tí ẹ̀mẹ́ni tó ń bá dì o? Ó ti tán. Torí Débọ́lá màá wá suspend iṣẹ́ tó ti lọ. Iṣẹ́ máa continue ni. Bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ kábíyèsí. Don't do. Kábíyèsí o. Kábíyèsí. Máa wọlé o. Lógúndé yẹra fún wa díẹ̀ mo fẹ́ bá oyè mi kábíyèsí. Ó sì ǹlẹ́ ìwọ náà ǹlẹ́. Ó sì kábíyèsí. mo fẹ́ kí o máa bá mi ṣọ́ Lógúndé dáadáa àtòun àtòyè ní ìwọ̀n òwúrọ̀ pàdé ra wọn mọ́ kò tán síbẹ̀ o sórí Débọ́lá àtòyè ní gan-an àwọn kò gbọdọ̀ pàdé ra wọn o ẹ wo ṣe rí time tàwa yìí ó delicate gan-an o iṣẹ́ gbọdọ̀ máa lọ ní o ẹ má relent o àsìkò tí mo ní ìdí kẹ́ ṣiṣẹ́ fún mi rè o mo dẹ̀ mọ̀ pé ó máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́. Iṣẹ́ ti di ṣíṣe náà nù. I trust you. Mo ṣe tó yẹ pé inú yín gan dùn. Please do that. Kábíyèsí má ṣe dáadáa. Ẹ jẹ́ àmú tí owó ojú á fún mi lẹ́mu sí jọ. Ògúndé mo ló ti tó. Arábìnrin ìbẹ̀ ẹja o. Ẹ má bínú. A ní kó má fún yẹn lẹ́mu mọ́. Èwo làbùrọ̀ bá jà mo ní. Sọ̀rọ̀ a ní ìtọ́ mu ti tó. Ẹ jẹ́ ká mẹ́mu ká lè fi pàrònú rẹ̀. Lógúndé mo ń pàrònú rẹ̀ Lógúndé kí ló fa èrò tó ń ro gan àti pé sọ̀rọ̀ pé ẹmu mímu ó lè pàrònú rẹ̀ ni. Kí wàá ní tiẹ̀? Èmi ni mo ní inú tí mò ń rò. Èmi ni mo ní inú tí mò ń mẹ́mu sí. Èmi kan náà ni mo ní làákàyè tí mo fi mọ̀ pé ẹmu ní fi pa ìrònú yìí rẹ́. Ẹ jẹ́ ká mẹ́mu. Ó dá Lógúndé ó ti tó. Lógúndé tó àbí kí ló ń ṣe ẹgẹ báyìí ná. Kí ló ń ṣe mí báwo? Ṣé gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí ò tí ì tòrò ni? Ṣé ìwọ gan téèyàn bá lọ́pọlọ tó ní làákàyè torí rẹ̀ tó pé ṣé gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí ò tòrò? Ṣé kò yẹ kí gbogbo wa ọjọ́ pérò gbogbo wàhálà tó wà ńlẹ̀ yìí? Lógúndé irú ọ̀rọ̀ rúrùn wo ló ń sọ jáde lẹ́nu yìí? Ok, ọ̀rọ̀ rúrùn bóyá ọ̀rọ̀ rúrùn nísìn. Gbogbo wa la mọ̀ pé nígbà tí wọ́n dífá náà lù sí Ifá ti yàn pé ọmọ jẹ́nẹ́rà ni kó jọba. Kó lórí burúkú kan máa wá fọwọ́ bo ògo oòrùn. Lógúndé ọ̀rọ̀ rírùn wo ló ń sọ lẹ́nu jáde báyìí torí Ọlọ́run? Èmi ni mo sọ̀rọ̀ nínú. Èmi ni mo sọ̀rọ̀ nínú. Ṣé mọ̀mọ́ dùn? Ṣé èwo ló rùn nínú ọ̀rọ̀ tí mo sọ? Ṣé téèyàn bá ti ń sọ òótọ́, téèyàn bá ti ń sọ ohun tí Ifá sọ nípa a particular person pé eléyìí ń lò ń mú o, ṣé ìyálàyà ẹnìkan wà tó rí iná tó fa nínú mi? Ìyálàyà ta ló tó fa? Tífá bá wá sọ pé tífá sọ ha tẹ̀yìn sọ bí orí yín ló bu. Ìmú gbogbo yín mẹ́mu ni, ìmú ẹ̀mú ìwà kú síbí. Sọ́wárí etí tó bá ti bàlẹ́ òkú mi, yóò mọ̀ wá lọ rojọ́ Oyèníyì káàkiri nínú gbogbo Oyèníyì o, àwọn ló láàdé o. Já lọ. Oyèníyì, àwọn ló láàdé o. Má jẹ́ ṣépè fún ọ. Bàbá wù yín ní kí ẹ gbà. Gbogbo kátàkátà tí ń sọ lẹ́nu sọ̀rọ̀ fún ọ̀dọ̀ kéèyàn máa gbọ́ ni. Kọ́sítọ́mà dáadáa. Oyèníyì mo láwọn ló làdé. Oyèníyì ní fámú. Nígbà wá jẹ́ kí wọ́n mú gbá ẹ̀mú tèmi lọ báyìí nǹkan. Ṣé sọ́sì dábẹ́ sí jẹ́ mú gbá ẹ̀mú mi lọ? Ẹ̀yin ò ní mọ̀ ẹ̀sìn níjẹ́ ní tí ó. Kí ló sàn méjèèjì? Sẹ́yìn fetí lẹ́kọ̀ọ́ kì í. Iṣẹ́ tí mo gbà náà nù. Sẹ́ẹ̀rì ní ṣọ́ọ̀bù mi kò sí ìtọ́jú mi èrí kì í sì sí ní tètè mi gbọ́. Ó yá bùnmi gbọ́ jẹ́ gbọ́. Ń gbọ́ ṣe mọ̀ ń gbọ́ mo wá jọmọdé. Mo mọ wàhálà rẹ̀ wò ó farabalẹ̀ gbà. Irọ́ ni o. Kì í bọ̀ ṣeré. Wò ó mọ́ bá wọn sọ sí o ó sì pọ̀ ń bí o. Ẹ pé wà láì. Wò ó ẹ pé yà ń di ara. kì í ṣeré kì í bọ̀ ṣeré. Ẹ ṣe gan ni. wá ó yá mò ń gbọ́. Ẹ padà wá ni. Bá a mọ owó ọwọ́ rẹ̀. Ní kíni. Ṣé àlàáfíà? Ọ̀gá, àmà kì í rí wú lọ́sàn. Tó bá dífá tó bá sọ fún mi wípé ìwọ ò máa dé bí báyìí
àkúní kò ní fàyẹn kó kókó lẹ̀. ẹ ò mú mi kò bá àtọ̀ yẹn jàre ẹ fi nílẹ̀ báwo lára yín. As you can see, I am doing very well. Unlike you tó jẹ́ pé ó dàbí pé nǹkan ṣẹlẹ̀ ó ti dàrú jákujàku ló bá dé. Stress stress ló fẹ́ pa mí. So ìgbà tí wọ́n wà stressed ló fi ipò yẹ kó wá yọjú sí mọ́mí ẹ̀. If I don't know you better, I would have thought probably you truly missed me. And now you are here. Tí ó bá ń ṣe ìṣòro tó gbé ẹ débi báyìí mi ò rò pé ó má débi rárá. Mọ́mí kò rí bẹ́ẹ̀ sọ yìí ṣé rí ìṣòro tẹ̀tẹ̀ ń sọ yẹn mo ti sort ẹ̀. I have used the connection I have to sort myself out. So yẹn ti wà settled. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So now that all that is settled ó yẹ kí wọn náà dẹ̀ lè wá settle pẹ̀lú ọ̀rọ̀ ayé ẹ̀ sí ó yẹ kó mú ìyàwó kan sí kó sọ́dà ya kí wọn náà dẹ̀ settle down. ẹ tún dé pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó yìí mo ti ní tí time tó bá ti tó when it's time I will get you as much grandchildren as you want. Hey, Junior. Okay, that wasn't a bad patronage. But ṣé tó bá ṣá máa fẹ́ yàwó òun ṣé kò ṣe Susan yẹn ṣá ló máa fẹ́ ṣá. ẹ ti dé pẹ̀lú ọ̀rọ̀ Susan kí ni Susan ever ṣe fún yín. Ó mọ̀ pé mi ò like ẹ̀. Wá téèyàn bá máa sọ kó sọ téèyàn lu ojú abẹ́ǹkù báyìí kì í sórí báyìí ni mo ṣe fẹ́ nǹkan mi bẹ́ẹ̀ náà ló ṣe máa ń wà o sórí mi ò fẹ́ràn ẹ̀ láti inú ọkàn mi ni o ọmọ kéèyàn máa wòyàn báyìí kó dẹ̀ má rí bí kankan tó fi ohun yàn ọmọ yẹn ò dáa ọmọ yẹn ò mọ̀ mẹ́ sórí inú mi ò tiẹ̀ ní dùn kó wá jẹ́ pé ọmọ mi á wá kọ̀rọ̀ sí mi lẹ́nu á wá fẹ́rù ọmọ yẹn níyàwó sílé kó lè work o. Mọ́mí Susan is my choice mo ti choose Susan kò dẹ̀ sẹ́ni tó lè change it yes nobody can change it ẹ wò ẹ má stress ara yín lórí ọ̀rọ̀ Susan don't stress yourself unnecessarily ẹ fi Susan lẹ̀ ó dáa kó burú mo ti choose Susan kò sẹ́ni tó lè change inú mi dùn tó choose ẹ̀ àwa ọmọ báwa ṣe máa ń sọ fáwọn ọmọ tó bá fagídí fáwọn ọmọ títí wa àmọ́ bá ṣe máa ń sọ fún wọn tó jẹ́ pé kò ní ìdí ká sọ̀rọ̀ jù wá padà síbi tí wọ́n ti ń bọ̀ tí wọ́n ò bá ti sọ pé o ti make up mind ẹ̀ òun ò ní jẹ́ rú ojú ti tèmi kó sọ pé òun ti make up mind ti tòun. má tiẹ̀ worry èmi gan gbogbo stress ara mi máa tó lọ by the time I'm done with Diji èmi gan ara mi á balẹ̀. kí lẹ́mí. Son, I'm getting a divorce. Mo fẹ́ kọ bàbá ẹ̀ sílẹ̀. Mi tí ìkọ́ Dèjì, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ ni. Getting a divorce. It's about time. Hi, Lolade. How are you? Kujo meta. Sure, okay. Mo okay. But you don't look okay. Ẹ jọ̀ọ́, kí ni kí n tún sọ? Mo ní mo wà okay. Aba Lolade. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn now. Ṣé mo pé mo wà okay. Oh, okay. Ó dàbọ̀. Borokini. Ẹlẹ́gbọ́n mi, kí ló tún ṣẹlẹ̀? Ṣẹ́ṣọ́n pé Lọ́ládé ni ẹ rí. Ẹ má bínú ẹ̀gbọ́n mi. Look, ẹ take it as if èmi mo ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, calm down. Má bá sọ̀rọ̀. Má bá sọ̀rọ̀. Ẹ ṣé. Hello? Yeah, Lolade. Sure, okay. Calm down. Mo gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ní between you and my sister today. Mo kàn fẹ́ confirm mi. Oh.
Sorry, I find it hard to believe, tell you, but the way you are sounding. Can you just stop? She was just trying to be friendly. You don't have to be so mean. Just stop it. She was just... Look. Okay. She had a party later, Castle. Yes. Okay. Okay. Sincerely, response was satisfactory. I like it. Keep on calling. They'll come around with time, okay? This is eating slow, Joe. It's way too slow. Charlie, deal with what but she might deal with one telling. Joe, why will I deal with one telling? Me, with my body, of course. Emeka, you know it will get the job done. Susan. Joe, tó bá yẹ kó obìnrin wà lẹ́ni náà ńkọ́? I mean, I knew it. Ìwọ lè máa mọ̀. Susan, o believe pé o lè ṣe nǹkan pẹ̀lú body ẹ̀. O believe pé o lè share everything with your body. What if tó bá yẹ kó obìnrin lẹ́ni náà? O máa fumble. So to be conformary, to move fumble. So to try me. Babe, listen to me. Fi ọkàn sí ọpọlọ ẹ ju ara ẹ lọ. That is the only way you can survive this job. Okay? Tom, I will take it. Bíbí rẹ̀ ò ṣe é fòrà, okùn ọrùn yádìyẹ, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Arákùnrin, ajá omi sí fún mi ẹ máa ẹ pẹ̀lẹ́. ẹ káàbọ̀ bàbá. tó máa lè help iṣẹ́ dẹ̀ ṣe ní báyìí. Ẹ jọ̀ọ́. ẹ̀nà fertilizers náà ti lè sọ ẹ má fún bínú mi. oyè ní ìmọ̀ béèrè. sí wàhálà lórí mi. Oyè ní. In fact, right now kí tó kọ̀ mi máa pe. Ẹ lọ rí bàbá ń sàlẹ̀ odò ní. kí máa wá rí yín fún yín. mo lè fún nọ́mbà àbí kò mú tiẹ̀. Hello, ẹ pẹ̀lẹ́ kúṣẹ́ o. ẹ ra sa. So bàbá ẹ já fílẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣó ti yé yín. Ẹ pẹ̀lẹ́ kó wájú o. Ẹ jọ̀ọ́ oyè ní ìmọ̀ béèrè. Oyè níyì. Bẹ́ẹ̀ni. Láti bò. Ọ̀rẹ́ èèyàn bàbá ẹ̀ ni mo jẹ́. Àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tó bá jẹ́ pé èèyàn bàbá ẹ̀ ní tòótọ́ ó yẹ kẹ́ ní nọ́mbà ẹ̀ náà. Lóòótọ́ ni mo ní nọ́mbà ẹ̀ ṣùgbọ́n gbà tó jí fóònù mi lọ ni mo lose nọ́mbà yẹn. Ẹ ní nọ́mbà ẹ̀. Mi ní tẹ́ bá ní inú mi á dùn tẹ́ bá lè fún mi. Ok, ẹ fún mi 1 minute. Ok, ẹ ṣé. Hello? Yes. Wọ́n níyan bàbá ẹ̀ làwọn. Ok, ṣé kí n fún wọn ní nọ́mbà ẹ̀? Alright. Okay. Alright. Ẹ ra o. Yeah. Ṣé fóònù wà lọ́wọ́ yín? Ó wà. 070 36 22 41 62. Okay. Ẹ ṣé gan. Oyè níyì. Góòlì. Òótọ́ mò ń sọ fún ẹ.
sórí etí mi gangan ni mo fi gbọ́ ìwọ ni fámú ìwọ dẹ̀ làwọn ìjọba fi sílẹ̀ bẹ́ẹ̀ ni wá máa wo àwọn olóyè gangan ló ṣe okùnfà ikú bàbá ẹ̀ ok ọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ ká ríra ní alẹ́ ọ̀la ibikíbi tó bá fẹ́ a máa ríra ń bẹ̀ mo máa fẹ́ kí èmi àti ẹ àtolóyè kan kájọ lọ rí olórí ẹbí ó dáa ó ṣe gan o ó ṣe gan ó dàbọ̀. I could be there for you. I will. Wow. How are you? I'm very well. As in, you rò pé o máa wá. Like, I wasn't expecting that you'd come. I almost didn't want to come. O ti dé sí. So, Ireti tó bá fẹ́, I am at your service. Eléyìí tó nice to me. Ṣé kò sí nǹkan mi bẹ́ẹ̀ ṣá? After gbogbo nǹkan tí mo ṣe fẹ́ gbọ́n. Well, I mean, I hope after this treatment, gbogbo grudges to me towards you are calmed down. Anyway, get me water. Water? Okay, water. Here I come. Silly boy. Oh, thank you. Oh, drop a list, sorry. Thank Okay, you. ma. This. Can I sit down? Of course. Hello, one now. Don't fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀. Kí ló dé tí o fi ṣe bẹ́ẹ̀ sí sister mi? Oh, ní bínú ni. Mi fẹ́ kí wọ́n analyze me. Well, I feel, there are more subtle ways to handle it. Wọ́n ti mọ̀ pé ìwọ ni weakness mi, and torí ẹ̀ ni wọ́n ṣe pé. Well, I beg to differ on that. Ó ti yàtọ̀ gan-an. Mama. Bíra láti wá wẹ̀ léwu báyìí. Well, iṣẹ́ olóore. Anyway, Susan nǹkan. Ó ti dé pẹ̀lú ọ̀rọ̀ Susan. Kò tiẹ̀ kí n pẹ́ akọ jump sí personal question. Yes. So ọ̀rọ̀ Susan ti di personal báyìí. Ṣé ọ̀rọ̀ tí mi ò jẹ́ personal sí? Oh, stop it, please. Stop. What? Akin ṣọmọdé mu. More reason to jẹ́ wípé alẹ́ yìí it's just for you and I. Ó máa ṣe bẹ́ẹ̀ náà. Ṣé o mọ nǹkan tó ń sọ ṣá? How? Junior. What? Má tán ara ẹ̀. Mi ò wá síbí láti wá bá ẹ lájọṣepọ̀. Come on. Yes. Just hit the nail on the head. Hello. Borokini. Always willing to leave tó bá ti mọ̀ pé o ti ṣe nǹkan tí ò make sense. No, talk. Ṣé o mọ̀ pé ṣé o bí mi ò mọ̀ ni? No, ṣé o bí mi ò mọ̀? Ìwọ o jáde kúrò nínú ilé mi lánàá. Next thing, you are going to Rotimi's house. Tó bá yà wá ní mi ò kò sí nǹkan tí mo fi yàtọ̀ sí ṣùpọ̀. Kí ni ìwọ fi yàtọ̀ sí ìyá? How dare you? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé.